ẹ kú dédé àsìkò yìí bí tẹ́ bá ti ń gbọ́ mi o. Fún àwọn tí a ti ń retí Daring Versus Live apá kejì ti pẹ́. Daring Versus Live, ẹ ṣáà má bínú. Òṣèrébìnrin náà ó ti jáde, ó ti wá bẹ̀bẹ̀ ó pé kẹjọ ẹ má bínú fún pé iṣẹ́ náà lè jáde ní ọjọ́ tí a dá mọ́. Ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ bá tètè fẹ́ mọ ìjọ́ tó máa jáde, ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, kí ẹ like, kí ẹ dẹ̀ comment, drop it. Ẹ comment Daring Versus Live, drop it. Or kẹ comment ohun tí ó ní lẹ́kùn lórí sinimá náà tí wọ́n fi tí drop ẹ̀. Ẹ má gbàgbé láti subscribe, kí ẹ máa share fọ́nrán yìí fún àwọn tí ó mọ̀ tẹ́lẹ̀ pé wọ́n ti postpone ẹ̀, á dẹ̀ ti mú date mi fún sinimá Daring Versus Live apá kejì. Torí ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín. Daring Versus Live sinimá yìí náà mọ̀ pé sinimá tí ó lè kíkà ni. Sinimá tó ní Irewole Olaniyan ló gbé jáde sí orí YouTube channel ẹ̀. Gbogbo wa pátápátá àní ṣìrìn, àní ṣìjẹ, lágbára Ọlọ́run lénìí, ire á jẹ́ tiwa, owó á jẹ́ tiwa. Owó tá a máa fi máa rí ra dátà láti wo sinimá yìí lórí YouTube, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ wa. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, ẹ comment, kí ẹ dẹ̀ share fún gbogbo èèyàn. Lẹ́ẹ̀kan tí mo ti sọ sí, ẹ subscribe báyìí kí ẹ lè tètè mọ ìgbà tí wọ́n máa drop ẹ̀ ní o. Ẹ like, ẹ comment, kí ẹ dẹ̀ share fún àwọn tí wọ́n bá ti mọ̀. Sinimá Daring Versus Live ó ń bọ̀ lè jáde dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Torí tí ó bá máa jáde kí ó lè má ba gbogbo wa ní àbúkalẹ̀ tí mọ déètì tí. Torí a ti sọ tẹ́lẹ̀ pé a fẹ́ mú kinní náà wá ní ọjọ́ tí a dá. Àmọ́ due to àwọn nǹkan kan ni ó jẹ́ kí a gbìyànjú láti pè síwájú sí. Ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín. Ẹ̀bẹ̀ ni a máa bẹ̀ yín. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti ṣe ń bẹ̀ yín, ẹ ṣáà jọ̀ọ́, ẹ bá wọn subscribe sórí channel yìí, ẹ like, ẹ comment, kí ẹ dẹ̀ share fún àwọn tí wọ́n bá mọ̀ pé wọ́n ti postpone Daring Versus Live. Ẹ jẹ́ ká chip in díẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ nínú Daring Versus Live. Gbogbo yín náà lè fẹ́ràn òṣèrébìnrin Irewole Olaniyan. Ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò ní nítumọ̀. Torí ẹ̀ náà lè ṣe máa bá wa jọ, ẹ máa bá wa ní sùúrù fún pé ó fẹ́ drop part 2 Daring Versus Live láìpẹ́. Láìpẹ́ ó máa tó drop sinimá náà tí ó dẹ̀ máa wà ní àgbéléwò lórí YouTube fún gbogbo wa láti wò. Daring Versus Live jẹ́ sinimá tí ó kọ́ òbí àti alágbàtọ́ àti gbogbo ọkùnrin àti obìnrin lọ́gbọ́n. Ṣé bẹ́ẹ̀ rí Gabriel Afolayan, a fool at 40, àti past 40 gan, tí ò lọ́pọlọ. Ó ṣe títí tó ti jí ọmọ gbé o. Báwo náà ṣe fẹ́ ṣe? Èyí tó sọ pé òun fẹ́ máa bímọ kiri náà, ẹ̀rí nǹkan tó ju rẹ̀ rí. Ṣé bí ohun tó bá wùyàn lèèyàn kéèyàn ṣe? Torí ìyá ẹ̀ ṣe nǹkan báyìí, òun náà wà ló fẹ́ ṣe. Kádàrá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Bàbá dẹ̀ ṣe kọ kádàrá èèyàn béèyàn ṣe máa rìn lèèyàn ṣe máa rìn. Daring Versus Live jẹ́ sinimá tí ó jẹ́ kí lọ́mọdé lágbà wò. Fún ẹ̀yin tí ẹ bá tí wò Daring Versus Live, ẹ sáré lọ sí Irewole Olaniyan TV kẹ́ lọ wò Daring Versus Live apá kìíní kí apá kejì tó dé. Apá kejì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ o. Daring Versus Live sinimá tí ó ní ìtumọ̀ ni. So Daring Versus Live jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò.
fún ẹ̀yin tí ẹ bá ti wo Dẹ̀rín Versus Life, ẹ jẹ́ kí a tún tètè lọ sórí Ìrèwọlé Ọláníyan TV ká lọ wo Dẹ̀rín Versus Life apá kìíní, ká wá subscribe síbí báyìí ká lè tètè fún yín ní update ìjọ tí wọ́n máa drop Dẹ̀rín Versus Life apá kejì, gẹ́gẹ́ bá a ṣe fún yín lọ update pé kí ẹ má bínú pé a postpone 2 torí àwọn oríṣiríṣi nǹkan tí a ní láti ṣe fún ìgbádùn tiyín náà ni. Ẹ má gbàgbé subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like, kẹ́ dẹ̀ share. Mo fi mú dá yín lójú pé ìgbàtígbà tí Dẹ̀rín Versus Life apá kejì bá máa jáde, ẹ ní bínú pé ó ṣe pẹ́ kó tó jáde, torí pé fún ìgbádùn tiyín náà ni àwa náà wà fún. Ṣó ti yé yín? Ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́ comment. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi o. A mú update kan wá fún yín tó jẹ́ pé gbogbo yín lè ti retí ẹ̀ pé Dẹ̀rín Versus Life apá kejì ìjọ wo ló máa jáde. Fún ẹ̀yin tí ẹ bá ti expect tí ó ti wà lójú yín, ti wà lọ́nà pé kí Dẹ̀rín Versus Life apá kejì kó ti jáde, kẹ́ wo itú tí Ìrèwọlé Ọláníyan ṣe àti Gabriel Afọláyan tí wọ́n dánwò nínú apá kejì. Ẹ sáré click lórí subscribe button yìí, kẹ́dẹ̀ kọ́mẹ́ǹtì Dẹ̀rín Versus Life expecting Dẹ̀rín Versus Life. Ẹ ṣáà ti kọ́, ẹ click lórí subscribe button, kẹ́dẹ̀ tẹ Dẹ̀rín Versus Life 2 àbí kẹ́ kọ part 2 sínú comment section níbẹ̀. Gbogbo alárí itú tí Gabriel Afọláyan àti Ìrèwọlé Ọláníyan pọ̀ nínú Dẹ̀rín Versus Life apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Dẹ̀rín Versus Life apá kìíní, ẹ sáré lọ báyìí kí ẹ lọ sí orí Ìrèwọlé Ọláníyan TV lórí YouTube yìí, kí ẹ sáré lọ wo apá kìíní. Ẹ wá kẹ́ tó wá lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button bí gẹ́gẹ́ bí mo ṣe sọ níbí báyìí, kí ẹ dẹ̀ comment Dẹ̀rín Versus Life 2. Dẹ̀rín Versus Life jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo ẹ̀dá wò nílé ayé. Ẹ mọ̀ pé Ìrèwọlé Ọláníyan kò ní ṣe sinimá tí ò ní ìtumọ̀, tí ò ní kìmí nínú. Gabriel Afọláyan náà pitú, bẹ́ẹ̀ ni Túndé Adéríoyè. Dẹ̀rín Versus Life jẹ́ sinimá tí ó kọ́ obìnrin àti ọkùnrin ní ọgbọ́n, tí ó kọ́ wa wípé ìyá mi ṣe nǹkan báyìí, èmi náà fẹ́ ṣe àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ bí wọ́n máa fi bú mi kíní kan. Ó kọ́ wa ní oríṣiríṣi. Dẹ̀rín Versus Life jẹ́ sinimá tí kò yẹ kí èèyàn máa wò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó ti ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ fún ẹ̀yin tẹ́ tí expect torí ó ti pẹ́. Ẹ click lórí subscribe button bí báyìí sẹ̀, kẹ́ wá kọ Dẹ̀rín Versus Life 2 ká lè tètè sọ mú déètì tí wọ́n máa drop Dẹ̀rín Versus Life apá kejì wá. Torí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ lórí láàrin Gabriel Afọláyan àti Ìrèwọlé Ọláníyan tí ó ṣe ìyàwó rẹ̀, ẹ̀yin náà rí pé sinimá tí ó yẹ kí ẹ̀dá ká wò, ká pe ọmọ, ìyá àti gbogbo kẹ́dà ká jókòó kán wò. Ó kọ́ wa ní ọgbọ́n tó pọ̀ gan. Fún ìwọ tó bá ti wo apá kìíní sẹ̀, ó yá sáré lọ sórí Ìrèwọlé Ọláníyan TV kí o lọ wo apá kìíní, kó o bá lè padà kó tó lọ, o lè subscribe báyìí sí orí channel yìí, tó a lè tètè mú ìgbà tó máa drop part 2 wá fún yín. Ẹ ṣé, ẹ má gbàgbé o láti tẹ subscribe button, kẹ́ ẹ dẹ̀ comment, kẹ́ ẹ like, kẹ́ ẹ dẹ̀ comment part 2. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi o. A mú update kan wá fún yín tó jẹ́ pé gbogbo yín lè ti retí ẹ̀ pé Dẹ̀rín Versus Life apá kejì ìjọ wo ló máa jáde. Fún ẹ̀yin tí ẹ bá ti expect tí ó ti wà lójú yín, ti wà lọ́nà pé kí Dẹ̀rín Versus Life apá kejì kó ti jáde, kẹ́ wo itú tí Ìrèwọlé Ọláníyan ṣe àti Gabriel Afọláyan tí wọ́n dánwò nínú apá kejì. Ẹ sáré click lórí subscribe button yìí, kẹ́dẹ̀ kọ́mẹ́ǹtì Dẹ̀rín Versus Life expecting Dẹ̀rín Versus Life. Ẹ ṣáà ti kọ́,
ẹ kílíkì lórí subscribe button kẹ́ẹ̀dẹ̀ tẹ Dẹ́rìn Versus Life 2 àbí kẹ́ ẹ kọ part 2 sínú comment section níbẹ̀. Gbogbo wa la rí itú tí Gabriel Afọláyan àti Ìrèwọlé Ọláníyan pọ̀ nínú Dẹ́rìn Versus Life apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Dẹ́rìn Versus Life apá kìíní, ẹ sáré lọ báyìí kí ẹ lọ sí orí Ìrèwọlé Ọláníyan TV lórí YouTube yìí, kí ẹ sáré lọ wo apá kìíní. Ẹ wá kẹ́ tó wá lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button bí gẹ́gẹ́ bí mo ṣe sọ níbí báyìí, kí ẹ dẹ̀ comment Dẹ́rìn Versus Life 2. Dẹ́rìn Versus Life jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo ẹ̀dá wò nílé ayé. Ẹ mọ̀ pé Ìrèwọlé Ọláníyan kò ní ṣe sinimá tí ò ní ìtumọ̀, tí ò ní kìmí nínú. Gabriel Afọláyan náà pitú, bẹ́ẹ̀ ni Túndé Adéríoyè. Dẹ́rìn Versus Life jẹ́ sinimá tí ó kọ́ obìnrin àti ọkùnrin ní ọgbọ́n, tí ó kọ́ wa wípé ìyá mi ṣe nǹkan báyìí, èmi náà fẹ́ ṣe àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ bí wọ́n máa fi bú mi kíní kan. Ó kọ́ wa ní oríṣiríṣi. Dẹ́rìn Versus Life jẹ́ sinimá tí kò yẹ kí èèyàn máa wò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó ti ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ fún ẹ̀yin tẹ́ tí expect torí ó ti pẹ́. Ẹ kílíkì lórí subscribe button bí báyìí sẹ̀, kẹ́ wá kọ Dẹ́rìn Versus Life 2 ká lè tètè sọ mú déètì tí wọ́n máa drop Dẹ́rìn Versus Life apá kejì wa. Torí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ lórí láàrin Gabriel Afọláyan àti Ìrèwọlé Ọláníyan tí ó ṣe ìyàwó rẹ̀, ẹ̀yin náà rí pé sinimá tí ó yẹ kí ẹ̀dá ká wò, ká pe ọmọ, ìyá àti gbogbo kẹ́dà ká jókòó kán wò. Ó kọ́ wa ní ọgbọ́n tó pọ̀ gan. Fún ìwọ tó bá ti wo apá kìíní sẹ̀, ó yá sáré lọ sórí Ìrèwọlé Ọláníyan TV kí o lọ wo apá kìíní kó o bá lè padà kó tó lọ, o lè subscribe báyìí sí orí channel yìí tó a lè tètè mú ìgbà tó máa drop part 2 wá fún yín. Ẹ ṣé, ẹ má gbàgbé o láti tẹ subscribe button, kẹ́ ẹ dẹ̀ comment, kẹ́ ẹ like, kẹ́ ẹ dẹ̀ comment part 2. Ẹ kú dédé àsìkò yìí kí tẹ́ bá ti ń gbọ́ mi o. Fún àwọn tí a ti ń retí Dẹ́rìn Versus Life apá kejì ti pẹ́. Dẹ́rìn Versus Life, ẹ ṣáà má bínú. Òṣèrébìnrin náà ó ti jáde, ó ti wá bẹ̀bẹ̀ ó pé kí ẹ jọ̀ọ́, ẹ má bínú fún pé iṣẹ́ náà lè jáde ní ọjọ́ tí a dá mọ́. Ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ bá tètè fẹ́ mọ ìjọ́ tó máa jáde, ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, kí ẹ like, kí ẹ dẹ̀ comment, drop it. Ẹ comment Dẹ́rìn Versus Life, drop it. Ẹ comment ohun tí ó ń dùn yín lọ́kàn lórí sinimá náà tí wọ́n fi tí drop ẹ̀. Ẹ má gbàgbé láti subscribe, kí ẹ máa share fọ́nrán yìí fún àwọn tí ó mọ̀ tẹ́lẹ̀ pé wọ́n ti postpone rẹ̀, á dẹ̀ ti mú déètì mi fún sinimá Dẹ́rìn Versus Life apá kejì. Torí ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín. Dẹ́rìn Versus Life sinimá yìí náà mọ̀ pé sinimá tí ó lékè ká ni. Sinimá tó ní Ìrèwọlé Ọláníyan ló gbé jáde sí orí YouTube channel ẹ̀. Gbogbo wa pátápátá, àní ṣìrìn, àní ṣìjẹ, agbára Ọlọ́run lénìí, ire á jẹ́ tiwa, owó á jẹ́ tiwa. Owó tá a máa fi máa rí ra dátà láti wo sinimá lórí YouTube, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ wa. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, ẹ comment, kí ẹ dẹ̀ share fún gbogbo èèyàn. Lẹ́ẹ̀kan tí mo ti sọ sí, ẹ subscribe báyìí kí ẹ lè tètè mọ ìgbà tí wọ́n máa drop ẹ̀ ní o. Ẹ like, ẹ comment, kí ẹ dẹ̀ share fún àwọn tí wọ́n bá ti mọ̀. Sinimá Dẹ́rìn Versus Life ó ń bọ̀ lè jáde dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Torí tí ó bá máa jáde kí ó lè má bá gbogbo wa ní àbúkalẹ̀ tí mọ déètì tí. Torí a ti sọ tẹ́lẹ̀ pé a fẹ́ mú kinní náà wá ní ọjọ́ tí a dá. Àwọn due to àwọn nǹkan kan
ni ó jẹ́ kí a gbìyànjú láti pè síwájú sí i. Ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín, ẹ̀bẹ̀ ni a máa bẹ̀ yín. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti ṣe ń bẹ̀ yín, ẹ ṣáà jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí channel yìí, ẹ like, ẹ comment, kẹ́ ẹ dẹ̀ share fún àwọn tí wọ́n bá mọ̀ pé wọ́n ti postpone Dare vs Live. Ẹ jẹ́ ká chip in díẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ nínú Dare vs Live. Gbogbo yín náà lè fẹ́ràn òṣèrébìnrin Ìrèwọlé Ọláníyan. Ẹ mọ̀ pé kò ní ṣe ṣe wọ́n tí ò ní nítumọ̀. Torí ẹ̀ náà lè ṣe máa bá wa jọ, ẹ máa bá wa ní sùúrù fún pé ó fẹ́ drop part 2 Dare vs Live láìpẹ́. Ó máa tó drop sinimá náà tí ó dẹ̀ máa wà ní àgbéléwò lórí YouTube fún gbogbo wa láti wò. Dare vs Live jẹ́ sinimá tí ó kọ́ òbí àti alágbàtọ́ àti gbogbo ọkùnrin àti obìnrin lọ́gbọ́n. Ẹgbẹ́ rí Gabriel Afọláyan, a fool at 40, àti past 40 gan tí ò lọ́pọlọ. Ó ṣe títí tó ti jí ọmọ gbé. Báwo ló ṣe fẹ́ ṣe? Èyí tó sọ pé òun fẹ́ máa bímọ kiri náà, ẹ̀yin nǹkan tó ju rẹ̀ rí. Ṣùgbọ́n ohun tó bá wù yàn ní kéèyàn ṣe, torí ìyá ẹ̀ ṣe nǹkan báyìí, ọlọ́run wà ló fẹ́ ṣe. Kádàrá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Bàbá dẹ̀ ṣe kọ́ kádàrá yìí, béèyàn ṣe máa rí, èèyàn ṣe máa rí. Dare vs Live jẹ́ sinimá tí Dare vs Live jẹ́ sinimá tí ó jẹ́ kí lọ́mọdé lágbà wò. Fún ẹ̀yin tí ẹ bá tí wò Dare vs Live, ẹ sáré lọ sí Ìrèwọlé Ọláníyan TV kẹ́ ẹ lọ wò Dare vs Live apá kìíní kí apá kejì tó dé. Apá kejì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ o. Dare vs Live sinimá tí ó nítumọ̀. Dare vs Live jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wá wò. Fún ẹ̀yin tí ẹ bá ti wò Dare vs Live, ẹ jẹ́ kí a tún tètè lọ sórí Ìrèwọlé Ọláníyan TV ká lọ wo Dare vs Live apá kìíní. Ká wá subscribe síbí báyìí ká lè tètè fún yín ní update ìjọ tí wọ́n máa drop Dare vs Live apá kejì, gẹ́gẹ́ bá a ṣe fún yín lọ update pé kí ẹ má bínú pé a postpone 2 torí àwọn oríṣiríṣi nǹkan tí a ní láti ṣe fún ìgbádùn tiyín náà ni. Ẹ má gbàgbé subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like, kẹ́ ẹ dẹ̀ share. Mo fi mú dá yín lójú pé ìgbàtígbà tí Dare vs Live apá kejì bá máa jáde, ẹ ní bínú pé ó ṣe pẹ́ kó tó jáde torí pé fún ìgbádùn tiyín náà ni àwa náà wà fún. Ṣó ti yé yín? Ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́ ẹ comment. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi o. A mú update kan wá fún yín tó jẹ́ pé gbogbo yín lè ti retí ẹ̀ pé Dare vs Live apá kejì ìjọ wo ló máa jáde. Fún ẹ̀yin tí ẹ bá ti expect tí ó ti wà lójú yín, ti wà lọ́nà pé kí Dare vs Live apá kejì kó ti jáde, kẹ́ ẹ wo itú tí Ìrèwọlé Ọláníyan ṣe àti Gabriel Afọláyan tí wọ́n dánwò nínú apá kejì. Ẹ sáré click lórí subscribe button yìí kẹ́ ẹ dẹ̀ comment Dare vs Live expecting Dare vs Live. Ẹ ṣáà ti kọ́ ẹ click lórí subscribe button kẹ́ ẹ dẹ̀ tẹ Dare vs Live 2 àbí kẹ́ ẹ kọ part 2 sínú comment section níbẹ̀. Gbogbo wa la rí itú tí Gabriel Afọláyan àti Ìrèwọlé Ọláníyan pọ̀ nínú Dare vs Live apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Dare vs Live apá kìíní, ẹ sáré lọ báyìí kí ẹ lọ sí orí Ìrèwọlé Ọláníyan TV lórí YouTube yìí kí ẹ sáré lọ wo apá kìíní. Ẹ wá kẹ́ tó wá lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button bí gẹ́gẹ́ bí mo ṣe sọ níbí báyìí kí ẹ dẹ̀ comment Dare vs Live 2. Dare vs Live jẹ́ sinimá tí ó
ó yẹ kí gbogbo ẹ̀dá wò nílé ayé. Ẹ mọ̀ pé Erewọlé Ọláníyan kò ní ṣe sinimá tí ò ní ìtumọ̀, tí ò ní kìmí nínú. Gabriel Afọláyan náà pitú, bẹ́ẹ̀ ni Túndé Adéríoyè. Dare vs Life jẹ́ sinimá tí ó kọ́ obìnrin àti ọkùnrin ní ọgbọ́n, tí ó kọ́ wa wípé ìyá mi ṣe nǹkan báyìí, èmi náà fẹ́ ṣe é. Àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ pé wọ́n máa fi bú mi kíní kan, ó kọ́ wa ní oríṣiríṣi. Dare vs Life jẹ́ sinimá tí kò yẹ kí èèyàn má wò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó ti ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ fún ẹ̀yin tẹ́ tí expect torí ó ti pẹ́. Ẹ kílíkì lórí subscribe button bí báyìí sẹ̀, kẹ́ wá kọ Dare vs Life 2 ká lè tètè sọ mú déètì tí wọ́n máa drop Dare vs Life apá kejì wa. Torí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ lórí láàrin Gabriel Afọláyan àti Erewọlé Ọláníyan tí ó ṣe ìyàwó rẹ̀, ẹ̀yin náà rí pé sinimá tí ó yẹ kí ẹ̀dá ká wò, ká pe ọmọ, ìyá àti gbogbo kẹ́dà ká jókòó kọ́ wò. Ó kọ́ wa ní ọgbọ́n tó pọ̀ gan. Fún ìwọ tó bá ti wo apá kìíní sẹ̀, ó yá sáré lọ sórí Erewọlé Ọláníyan TV kí o lọ wo apá kìíní, kó o bá lè padà kó tó lọ o lè subscribe báyìí sí orí channel yìí tó a lè tètè mú ìgbà tó máa drop part 2 wá fún yín. Ẹ ṣé, ẹ má gbàgbé o láti tẹ subscribe button, kẹ́ ẹ dẹ̀ kọ́mẹ̀ntì, kẹ́ ẹ like, kẹ́ ẹ dẹ̀ kọ́mẹ̀ntì part 2. Ẹ kú dédé àsìkò yìí kí tẹ́ bá ti ń gbọ́ mi o. Fún àwọn tí a ti ń retí Dare vs Life apá kejì ti pẹ́. Dare vs Life, ẹ ṣáà má bínú. Òṣèrébìnrin náà ó ti jáde, ó ti wá bẹ̀bẹ̀ ó pé kí ẹ jọ̀ọ́, ẹ má bínú fún pé iṣẹ́ náà lè jáde ní ọjọ́ tí a dá mọ́. Ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ bá tètè fẹ́ mọ ìjọ́ tó máa jáde, ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, kí ẹ like, kí ẹ dẹ̀ comment, drop it. Ẹ comment Dare vs Life, drop it. Kẹ comment ohun tí ó ń dùn yín lọ́kàn lórí sinimá náà tí wọ́n fi tí drop ẹ̀. Ẹ má gbàgbé láti subscribe, kí ẹ máa share fọ́nrán yìí fún àwọn tí ó mọ̀ tẹ́lẹ̀ pé wọ́n ti postpone á dẹ̀ ti mú déètì mi fún sinimá Dare vs Life apá kejì. Torí ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín. Dare vs Life sinimá yìí náà mọ̀ pé sinimá tí ó lékè ká ni. Sinimá tó ní Erewọlé Ọláníyan ló gbé jáde sí orí YouTube channel ẹ̀. Gbogbo wa pátápátá àní ṣìrìn, àní ṣìjẹ, lágbára Ọlọ́run lénìí, ire á jẹ́ tiwa, owó á jẹ́ tiwa. Owó tá a máa fi máa rí ra dátà láti wo sinimá yìí lórí YouTube, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ wa. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, ẹ comment, kẹ́ ẹ dẹ̀ share fún gbogbo èèyàn. Lẹ́ẹ̀kan tí mo ti sọ sí, ẹ subscribe báyìí kẹ́ ẹ lè tètè mọ ìgbà tí ó máa drop ẹ̀ ní o. Ẹ like, ẹ comment, kẹ́ ẹ dẹ̀ share fún àwọn tí wọ́n bá ti mọ̀. Sinimá Dare vs Life ó ń bọ̀ jáde dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Torí tí ó bá máa jáde kí ó lè má bá gbogbo wa ní àbúkalẹ̀ tí mọ déètì tí. Torí a ti sọ tẹ́lẹ̀ pé a fẹ́ mú kinní náà wá ní ọjọ́ tí a dá. Àwọn due to àwọn nǹkan kan ni ó jẹ́ kí a gbìyànjú láti ṣe sí pé síwájú sí. Ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín. Ẹ̀bẹ̀ ni a máa bẹ̀ yín. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti ṣe ń bẹ̀ yín, ẹ ṣáà jọ̀ọ́, ẹ bá wọn subscribe sórí channel yìí, ẹ like, ẹ comment, kẹ́ ẹ dẹ̀ share fún àwọn tí wọ́n bá mọ̀ pé wọ́n ti postpone Dare vs Life. Ẹ jẹ́ ká chip in díẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ nínú Dare vs Life. Gbogbo yín náà lè fẹ́ràn òṣèrébìnrin Erewọlé Ọláníyan.
ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò ní nítumọ̀. Torí ẹ̀ náà lè ṣe máa bá wa jọ, ẹ máa bá wa ní sùúrù fún pé ó fẹ́ dọ́ọ̀pù part 2 Dare vs Life láìpẹ́. Ó máa tó dọ́ọ̀pù sinimá náà tí ó dẹ̀ máa wà ní àgbéléwò lórí YouTube fún gbogbo wa láti wò. Dare vs Life jẹ́ sinimá tí ó kọ́ òbí àti alágbàtọ́ àti gbogbo ọkùnrin àti obìnrin lọ́gbọ́n. Ṣé bẹ́ẹ̀ rí Gabriel Afọláyan, a fool at 40, àti past 40 gan, tí ò lọ́pọlọ. Ó ṣe títí tó ti jí ọmọ gbé o. Báwo náà ṣe fẹ́ ṣe? Èyí tó sọ pé òun fẹ́ máa bímọ kiri náà, ẹ̀rí nǹkan tójú rẹ̀ rí. Ṣé bí ohun tó bá wùyàn lèèyàn kéèyàn ṣe? Torí ìyá ẹ̀ ṣe nǹkan báyìí, òun náà wà ló fẹ́ ṣe. Kádàrá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Bàbá dẹ̀ ṣe kọ kádàrá èèyàn béèyàn ṣe máa rìn lèèyàn ṣe máa rìn. Dare vs Life jẹ́ sinimá tí ó jẹ́ kí lọ́mọdé lágbà wò. Fún ẹ̀yin tí ẹ bá tí wò Dare vs Life, ẹ sáré lọ sí Erewọlé Ọláníyan TV kẹ́ lọ wò Dare vs Life apá kìíní kí apá kejì tó dé. Apá kejì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ o. Dare vs Life sinimá tí ó nítumọ̀ ni. So Dare vs Life jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmù wá wò. Fún ẹ̀yin tí ẹ bá ti wò Dare vs Life, ẹ jẹ́ kí a tún tètè lọ sórí Erewọlé Ọláníyan TV ká lọ wo Dare vs Life apá kìíní. Ká wá subscribe síbí báyìí ká lè tètè fún yín ní update ìjọ tí wọ́n máa dọ́ọ̀pù Dare vs Life apá kejì. Gẹ́gẹ́ bá a ṣe fún yín ní update pé kí ẹ má bínú pé a postpone 2 torí àwọn oríṣiríṣi nǹkan tí a ní láti ṣe fún ìgbádùn tiyín náà ni. Ẹ má gbàgbé subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like, kẹ́ dẹ̀ share. Mo fi mú dá yín lójú pé ìgbàtígbà tí Dare vs Life apá kejì bá máa jáde, ẹ ní bínú pé ó ṣe pẹ́ kó tó jáde torí pé fún ìgbádùn tiyín náà ni àwa náà wà fún. Ṣé ó ti yé yín? Ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́ comment. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi o. A mú update kan wá fún yín tó jẹ́ pé gbogbo yín lè ti retí ẹ̀. Pé Dare vs Life apá kejì ìjọ wo ló máa jáde? Fún ẹ̀yin tí ẹ bá ti expect tí ó ti wà lójú yín, ti wà lọ́nà pé kí Dare vs Life apá kejì kó ti jáde. Kẹ́ wo itú tí Erewọlé Ọláníyan ṣe àti Gabriel Afọláyan tí wọ́n dánwò nínú apá kejì. Ẹ sáré click lórí subscribe button yìí kẹ́ dẹ̀ comment Dare vs Life expecting Dare vs Life. Ẹ ṣáà ti kọ́ ẹ click lórí subscribe button kẹ́ dẹ̀ tẹ Dare vs Life 2 àbí kẹ́ kọ part 2 sínú comment section níbẹ̀. Gbogbo wa la rí itú tí Gabriel Afọláyan àti Erewọlé Ọláníyan pọ̀ nínú Dare vs Life apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wò Dare vs Life apá kìíní, ẹ sáré lọ báyìí kí ẹ lọ sí orí Erewọlé Ọláníyan TV lórí YouTube yìí kí ẹ sáré lọ wo apá kìíní. Ẹ wá kẹ́ tó wá lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button bí gẹ́gẹ́ bí mo ṣe sọ níbí báyìí kí ẹ dẹ̀ comment Dare vs Life 2. Dare vs Life jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo ẹ̀dá wò nílé ayé. Ẹ mọ̀ pé Erewọlé Ọláníyan kò ní ṣe sinimá tí ò ní ìtumọ̀, tí ò ní kìmí nínú. Gabriel Afọláyan náà pitú, bẹ́ẹ̀ ni Túndé Adéríoyè. Dare vs Life jẹ́ sinimá tí ó kọ́ obìnrin àti ọkùnrin ní ọgbọ́n, tí ó kọ́ wa wípé ìyá mi ṣe nǹkan báyìí, èmi náà fẹ́ ṣe àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ bí wọ́n máa fi bú mi kíní kan. Ó kọ́ wa ní oríṣiríṣi. Dare vs Life jẹ́ sinimá tí kò yẹ kí èèyàn má wò.
gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó ti ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ fún ẹ̀yin tẹ́ tí ń expect ẹ̀ torí ó ti pẹ́. Ẹ kílíkì lórí subscribe button bí báyìí sẹ̀ kẹ́ ẹ wá kọ Daring Versus Life 2 ká lè tètè sọ mú déètì tí wọ́n máa drop Daring Versus Life apá kejì wa. Torí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ lórí láàrin Gabriel Ọfáláyan àti Ìrèwọlé Ọláníyan tí ó ṣe ìyàwó rẹ̀, ẹ̀yin náà rí pé sinimá tí ó yẹ kí ẹ̀dá ká wò, ká pe ọmọ ìyá àti gbogbo kẹ́dà ká jókòó kán wò ó kọ́ wa ní ọgbọ́n tó pọ̀ gan. Fún ìwọ tó bá ti wo apá kìíní sẹ̀, ó yá sáré lọ sórí Ìrèwọlé Ọláníyan TV bí o lọ wo apá kìíní kó o bá lè padà kó tó lọ o lè subscribe báyìí sí orí channel yìí tó a lè tètè mú ìgbà tó máa drop part 2 wá fún yín. Ẹ ṣé, ẹ má gbàgbé o láti tẹ subscribe button kẹ́ ẹ dẹ̀ kọ́mẹ̀ntì, kẹ́ ẹ like, kẹ́ ẹ dẹ̀ kọ́mẹ̀ntì part 2. Ẹ kú dédé àsìkò yìí kí tẹ́ bá ti ń gbọ́ mi o. Fún àwọn tí a ti ń retí Daring Versus Life apá kejì ti pẹ́. Daring Versus Life, ẹ ṣáà má bínú. Òṣèrébìnrin yín náà ó ti jáde, ó ti wá bẹ̀bẹ̀ ó pé kẹ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú fún pé iṣẹ́ náà lè jáde ní ọjọ́ tí a dá mọ́. Ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ bá tètè fẹ́ mọ ìjọ́ tó máa jáde, ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, kí ẹ like, kí ẹ dẹ̀ comment, drop it. Ẹ comment Daring Versus Life, drop it. Or kẹ comment ohun tí ó ní lẹ́kùn lórí sinimá náà tí wọ́n fi tí drop ẹ̀. Ẹ má gbàgbé láti subscribe kí ẹ máa share fọ́nrán yìí fún àwọn tí ó mọ̀ tẹ́lẹ̀ pé wọ́n ti postpone ẹ̀, á dẹ̀ ti mú déètì mi fún sinimá Daring Versus Life apá kejì. Torí ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín. Daring Versus Life sinimá yìí náà mọ̀ pé sinimá tí ó lékè ká ni. Sinimá tó ní Ìrèwọlé Ọláníyan ló gbé jáde sí orí YouTube channel ẹ̀. Gbogbo wa pátápátá àní ṣìrìn, àní ṣìjẹ, lágbára Ọlọ́run lénìí eré á jẹ́ tiwa, owó á jẹ́ tiwa. Owó tá a máa fi máa rí ra dátà láti wo sinimá yìí lórí YouTube, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ wa. Ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ like, ẹ comment, kẹ́ ẹ dẹ̀ share fún gbogbo èèyàn. Lẹ́ẹ̀kan tí mo ti sọ sí, ẹ subscribe báyìí kí ẹ lè tètè mọ ìgbà tí ó máa drop ẹ̀ ní o. Ẹ like, ẹ comment, kẹ́ ẹ dẹ̀ share fún àwọn tí wọ́n bá ti mọ̀. Sinimá Daring Versus Life ó ń bọ̀ lè jáde dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Torí tí ó bá máa jáde kí ó lè má bá gbogbo wa ní àbúkalẹ̀ tí mọ déètì tí. Torí a ti sọ tẹ́lẹ̀ pé a fẹ́ mú kinní náà wá ní ọjọ́ tí a dá. Àwọn due to àwọn nǹkan kan ni ó jẹ́ kí a gbìyànjú láti ṣe sí pé síwájú sí. Ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín. Ẹ̀bẹ̀ ni a máa bẹ̀ yín. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti ṣe ń bẹ̀ yín, ẹ ṣáà jọ̀ọ́ ẹ bá wọn subscribe sórí channel yìí, ẹ like, ẹ comment, kẹ́ ẹ dẹ̀ share fún àwọn tí wọ́n bá mọ̀ pé wọ́n ti postpone Daring Versus Life. Ẹ jẹ́ ká chip in díẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ nínú Daring Versus Life. Gbogbo yín náà lè fẹ́ràn òṣèrébìnrin Ìrèwọlé Ọláníyan. Ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò ní nítumọ̀. Torí ẹ̀ náà lè ṣe máa bá wa jọ, ẹ máa bá wa ní sùúrù fún pé ó fẹ́ drop part 2 Daring Versus Life láìpẹ́. Láìpẹ́ ó máa tó drop sinimá náà tí ó dẹ̀ máa wà ní àgbéléwò lórí YouTube fún gbogbo wa láti wò. Daring Versus Life jẹ́ sinimá tí ó kọ́ òbí àti alágbàtọ́ àti gbogbo ọkùnrin àti obìnrin lọ́gbọ́n. Ṣé bẹ́ẹ̀ rí Gabriel Ọfáláyan, a fool at 40, àti past 40 gan tí ò lọ́pọlọ.
ó ṣe títí tó ti jí ọmọ gbé o. Báwo náà ṣe fẹ́ ṣe? Èyí tó sọ pé òun fẹ́ máa bímọ kiri náà, ẹ̀rí nǹkan tójú rẹ̀ rí. Ṣèbí ohun tó bá wùyàn lèèyàn kéèyàn ṣe. Torí ìyá ẹ̀ ṣe nǹkan báyìí, òun náà wà ló fẹ́ ṣe. Kádàrá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Bó bá dẹ̀ ṣe kọ kádàrá èèyàn, béèyàn ṣe máa rìn lèèyàn ṣe máa rìn. Daring versus Life jẹ́ sinimá tí ó jẹ́ kí lọ́mọdé lágbà wò. Fún ẹ̀yin tí ẹ bá tí ì wo Daring versus Life, ẹ sáré lọ sí Erewọlé Ọláníyan TV kẹ́ ẹ lọ wo Daring versus Life apá kìíní kí apá kejì tó dé. Apá kejì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ o. Daring versus Life sinimá tí ó nítumọ̀ ni. So Daring versus Life jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Daring versus Life, ẹ jẹ́ kí a tún tètè lọ sórí Erewọlé Ọláníyan TV ká lọ wo Daring versus Life apá kìíní. Ká wá subscribe síbí báyìí ká lè tètè fún yín ní update ìjọ tí wọ́n máa drop Daring versus Life apá kejì. Gẹ́gẹ́ bá a ṣe fún yín ní update pé kí ẹ má bínú pé a postpone 2 torí àwọn oríṣiríṣi nǹkan tí a ní láti ṣe fún ìgbádùn tiyín náà ni. Ẹ má gbàgbé subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like, kẹ́ ẹ dẹ̀ share. Mo fi mú dá yín lójú pé ìgbàkigbà tí Daring versus Life apá kejì bá máa jáde, ẹ ní bínú pé ó ṣe pẹ́ kó tó jáde torí pé fún ìgbádùn tiyín náà ni àwa náà wà fún. Ṣó ti yé yín? Ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́ ẹ comment. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi o. A mú update kan wá fún yín tó jẹ́ pé gbogbo yín lè ti retí ẹ̀. Pé Daring versus Life apá kejì ìjọ wo ló máa jáde? Fún ẹ̀yin tí ẹ bá ti expect tí ó ti wà lójú yín ti wà lọ́nà pé kí Daring versus Life apá kejì kó ti jáde. Kẹ́ ẹ wo itú tí Erewọlé Ọláníyan ṣe àti Gabriel Afọláyan tí wọ́n dánwò nínú apá kejì. Ẹ sáré click lórí subscribe button yìí kẹ́ ẹ dẹ̀ comment Daring versus Life expecting Daring versus Life. Ẹ ṣáà ti kọ́ ẹ click lórí subscribe button kẹ́ ẹ dẹ̀ tẹ Daring versus Life 2 àbí kẹ́ ẹ kọ part 2 sínú comment section níbẹ̀. Gbogbo wa la rí itú tí Gabriel Afọláyan àti Erewọlé Ọláníyan pọ̀ nínú Daring versus Life apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Daring versus Life apá kìíní, ẹ sáré lọ báyìí kí ẹ lọ sí orí Erewọlé Ọláníyan TV lórí YouTube yìí kí ẹ sáré lọ wo apá kìíní. Ẹ wá kẹ́ tó wá lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button bí gẹ́gẹ́ bí mo ṣe sọ níbí báyìí kí ẹ dẹ̀ comment Daring versus Life 2. Daring versus Life jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo ẹ̀dá wò nílé ayé. Ẹ mọ̀ pé Erewọlé Ọláníyan kò ní ṣe sinimá tí ò ní ìtumọ̀, tí ò ní kìmí nínú. Gabriel Afọláyan náà pitú, bẹ́ẹ̀ ni Túndé Adéríyànyè. Daring versus Life jẹ́ sinimá tí ó kọ́ obìnrin àti ọkùnrin ní ọgbọ́n, tí ó kọ́ wa wípé ìyá mi ṣe nǹkan báyìí, èmi náà fẹ́ ṣe àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ bí wọ́n máa fi bú mi kíní kan. Ó kọ́ wa ní oríṣiríṣi. Daring versus Life jẹ́ sinimá tí kò yẹ kí èèyàn má wò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó ti ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ fún ẹ̀yin tẹ́ tí expect torí ó ti pẹ́. Ẹ click lórí subscribe button bí báyìí sẹ̀ kẹ́ ẹ wá kọ Daring versus Life 2 ká lè tètè sọ mú déètì tí wọ́n máa drop Daring versus Life apá kejì wá. Torí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ láàrin Gabriel Afọláyan àti Erewọlé Ọláníyan tí ó ṣe ìyàwó rẹ̀, ẹ̀yin náà rí pé sinimá tí ó yẹ kí ẹ̀dá ká wò, ká pe ọmọ, ìyá àti gbogbo kẹ́dà ká jókòó kán wò. Ó kọ́ wa ní ọgbọ́n tó pọ̀ gan. Fún ìwọ tó bá ti wo apá kìíní sẹ̀,
ó yá sáré lọ sórí Eréwọlé Ọláníyan TV kí o lọ wo apá kìíní kó o bá lè kó padà kó tó lọ o lè subscribe báyìí 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 sí orí channel yìí tó a lè tètè mú ìgbà tó máa drop part 2 wá fún yín. Ẹ ṣé, ẹ má gbàgbé o láti tẹ subscribe button kẹ́ ẹ dẹ̀ kọ́mẹ̀ntì, kẹ́ ẹ like, kẹ́ ẹ dẹ̀ kọ́mẹ̀ntì part 2. Ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́ bá ti ń gbọ́ mi o. Fún àwọn tí a ti ń retí Daring Versus Live apá kejì ti pẹ́. Daring Versus Live, ẹ ṣáà má bínú. Òṣèrébìnrin náà ó ti jáde, ó ti wá bẹ̀bẹ̀ ó pé kí ẹ jọ̀ọ́ ẹ má bínú fún pé iṣẹ́ náà lè jáde ní ọjọ́ tí a dá mọ́. Ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ bá tètè fẹ́ mọ ìjọ́ tó máa jáde, ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, kí ẹ like, kí ẹ dẹ̀ comment, drop it. Ẹ comment Daring Versus Live, drop it. Or kẹ́ ẹ comment ohun tí ó ní lẹ́kùn lórí sinimá náà tí wọ́n fi tí drop ẹ̀. Ẹ má gbàgbé láti subscribe kí ẹ máa share fọ́nrán yìí fún àwọn tí ó mọ̀ tẹ́lẹ̀ pé wọ́n ti postpone ẹ̀, á dẹ̀ ti mú déètì mi fún sinimá Daring Versus Live apá kejì. Torí ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín. Daring Versus Live sinimá yìí náà mọ̀ pé sinimá tí ó lékè ká ni. Sinimá tó ní Eréwọlé Ọláníyan ló gbé jáde sí orí YouTube channel ẹ̀. Gbogbo wa pátápátá àní ṣìrìn, àní ṣìjẹ, lágbára Ọlọ́run lénìí orí á jẹ́ tiwa, owó á jẹ́ tiwa. Owó tá a máa fi máa rí ra dátà láti wo sinimá yìí lórí YouTube, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ wa. Ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ like, ẹ comment, kí ẹ dẹ̀ share fún gbogbo èèyàn. Lẹ́ẹ̀kan tí mo ti sọ sí, ẹ subscribe báyìí báyìí kí ẹ lè tètè mọ ìgbà tí ó máa drop ẹ̀ ní o. Ẹ like, ẹ comment, kí ẹ dẹ̀ share fún àwọn tí wọ́n bá ti mọ̀. Sinimá Daring Versus Live ó ń bọ̀ lè jáde dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Torí tí ó bá máa jáde kí ó lè má bá gbogbo wa ní àbúkalẹ̀ tí mọ déètì tí. Torí a ti sọ tẹ́lẹ̀ pé a fẹ́ mú kinní náà wá ní ọjọ́ tí a dá. Àwọn due to àwọn nǹkan kan ni ó jẹ́ kí a gbìyànjú láti ṣe sí pé síwájú sí. Ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín. Ẹ̀bẹ̀ ni a máa bẹ̀ yín. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti ṣe ń bẹ̀ yín, ẹ ṣáà jọ̀ọ́ ẹ bá wọn subscribe sórí channel yìí, ẹ like, ẹ comment, kí ẹ dẹ̀ share fún àwọn tí wọ́n bá mọ̀ pé wọ́n ti postpone Daring Versus Live. Ẹ jẹ́ ká chip in díẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ nínú Daring Versus Live. Gbogbo yín náà lè fẹ́ràn òṣèrébìnrin Eréwọlé Ọláníyan. Ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò ní nítumọ̀. Torí ẹ̀ náà lè ṣe máa bá wa jọ, ẹ máa bá wa ní sùúrù fún pé ó fẹ́ drop part 2 Daring Versus Live láìpẹ́. Láìpẹ́ ó máa tó drop sinimá náà tí ó dẹ̀ máa wà ní àgbéléwò lórí YouTube fún gbogbo wa láti wò. Daring Versus Live jẹ́ sinimá tí ó kọ́ òbí àti alágbàtọ́ àti gbogbo ọkùnrin àti obìnrin lọ́gbọ́n. Ṣé bẹ́ẹ̀ rí Gabriel Afọláyan, a fool at 40, àti past 40 gan tí ò lọ́pọlọ. Ó ṣe títí tó ti jí ọmọ gbé o. Báwo náà ṣe fẹ́ ṣe? Èyí tó sọ pé òun fẹ́ máa bímọ kiri náà, ẹ̀yin nǹkan tó ju rẹ̀ rí. Ṣé bí ohun tó bá wùyàn lèèyàn kí èèyàn ṣe? Torí ìyá ẹ̀ ṣe nǹkan báyìí, òun náà wà ló fẹ́ ṣe. Kádàrá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Bàbá dẹ̀ ṣe kọ kádàrá èèyàn bí èèyàn ṣe máa rìn lèèyàn ṣe máa rìn. Daring Versus Live jẹ́ sinimá tí ó jẹ́ kí lọ́mọdé lágbà wò. Fún ẹ̀yin tí ẹ bá tí wo Daring Versus Live,
ẹ sáré lọ sí Erewọlé Ọláníyan TV kẹ́ lọ wo Dare vs Live apá kìíní kí apá kejì tó dé. Apá kejì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ o. Dare vs Live sinimá tí ó nítumọ̀ ni. So Dare vs Live jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmù wa wò. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Dare vs Live, ẹ jẹ́ kí a tún tètè lọ sórí Erewọlé Ọláníyan TV ká lọ wo Dare vs Live apá kìíní, ká wá subscribe síbí báyìí ká lè tètè fún yín ní update ìjọ tí wọ́n máa drop Dare vs Live apá kejì, gẹ́gẹ́ bá a ṣe fún yín lọ update pé kí ẹ má bínú pé a postpone 2 torí àwọn oríṣiríṣi nǹkan tí a ní láti ṣe fún ìgbádùn tiyín náà ni. Ẹ má gbàgbé subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like, kẹ́ dẹ̀ share. Mo fi mú dá yín lójú pé ìgbàtígbà tí Dare vs Live apá kejì bá máa jáde, ẹ ní bínú pé ó ṣe pẹ́ kó tó jáde torí pé fún ìgbádùn tiyín náà ni àwa náà wà fún. Ṣó ti yé yín? Ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́ comment. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi o. A mú update kan wá fún yín tó jẹ́ pé gbogbo yín lè ti retí ẹ̀ pé Dare vs Live apá kejì ìjọ wo ló máa jáde. Fún ẹ̀yin tí ẹ bá ti expect tí ó ti wà lójú yín, ti wà lọ́nà pé kí Dare vs Live apá kejì kó ti jáde, kẹ́ wo itú tí Erewọlé Ọláníyan ṣe àti Gabriel Afọláyan tí wọ́n dánwò nínú apá kejì. Ẹ sáré click lórí subscribe button yìí, kẹ́ dẹ̀ comment Dare vs Live expecting Dare vs Live. Ẹ ṣáà ti ẹ click lórí subscribe button, kẹ́ dẹ̀ tẹ Dare vs Live 2 àbí kẹ́ kọ part 2 sínú comment section níbẹ̀. Gbogbo wa la rí itú tí Gabriel Afọláyan àti Erewọlé Ọláníyan pọ̀ nínú Dare vs Live apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Dare vs Live apá kìíní, ẹ sáré lọ báyìí kí ẹ lọ sí orí Erewọlé Ọláníyan TV lórí YouTube yìí, kí ẹ sáré lọ wo apá kìíní. Ẹ wá kẹ́ tó wá lọ, ẹ kọ́kọ́ tẹ subscribe button bí gẹ́gẹ́ bí mo ṣe sọ níbí báyìí, kí ẹ dẹ̀ comment Dare vs Live 2. Dare vs Live jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo ẹ̀dá wò nílé ayé. Ẹ mọ̀ pé Erewọlé Ọláníyan kò ní ṣe sinimá tí ò ní ìtumọ̀, tí ò ní kìmí nínú. Gabriel Afọláyan náà pitú, bẹ́ẹ̀ ni Túndé Adéríoyè. Dare vs Live jẹ́ sinimá tí ó kọ́ obìnrin àti ọkùnrin ní ọgbọ́n, tí ó kọ́ wa wípé ìyá mi ṣe nǹkan báyìí, èmi náà fẹ́ ṣe àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ bí wọ́n máa fi bú mi kíní kan. Ó kọ́ wa ní oríṣiríṣi. Dare vs Live jẹ́ sinimá tí kò yẹ kí èèyàn má wò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó ti ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ fún ẹ̀yin tẹ́ tí expect torí ó ti pẹ́. Ẹ click lórí subscribe button bí báyìí sẹ̀, kẹ́ wá kọ Dare vs Live 2 ká lè tètè sọ mú déètì tí wọ́n máa drop Dare vs Live apá kejì wa. Torí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ lórí láàrin Gabriel Afọláyan àti Erewọlé Ọláníyan tí ó ṣe ìyàwó rẹ̀, ẹ̀yin náà rí pé sinimá tí ó yẹ kí ẹ̀dá ká wò, ká pe ọmọ, ìyá àti gbogbo kẹ́dà ká jókòó kán wò. Ó kọ́ wa ní ọgbọ́n tó pọ̀ gan. Fún ìwọ tó bá ti wo apá kìíní sẹ̀, ó yá sáré lọ sórí Erewọlé Ọláníyan TV kí o lọ wo apá kìíní, kó bá lè padà kó tó lọ, o lè subscribe báyìí sí orí channel yìí tó a lè tètè mú ìgbà tó máa drop part 2 wá fún yín. Ẹ ṣé, ẹ má gbàgbé o láti tẹ subscribe button, kẹ́ ẹ dẹ̀ comment, kẹ́ ẹ like, kẹ́ ẹ dẹ̀ comment part 2. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi o. A mú update kan wá fún yín tó jẹ́ pé gbogbo yín lè ti retí ẹ̀ pé Dare vs Live apá kejì ìjọ wo ló máa jáde. Fún ẹ̀yin tí ẹ bá ti expect
tí ó ti wà lójú yín ti wà lọ́nà pé kí Dẹ́rìn Fasọ̀s Like apá kejì kó ti jáde. Kẹ́ ẹ wo itú tí Ìrèwọlé Ọláníyan ṣe àti Gabriel Afọláyan tí wọ́n dánwò nínú apá kejì. Ẹ sáré click lórí subscribe button yìí kẹ́ ẹ dẹ̀ kọ́mẹ̀ntì Dẹ́rìn Fasọ̀s Live expecting Dẹ́rìn Fasọ̀s Live. Ẹ ṣáà ti kọ́ ẹ click lórí subscribe button kẹ́ ẹ dẹ̀ tẹ Dẹ́rìn Fasọ̀s Live 2 àbí kẹ́ ẹ kọ part 2 sínú comment section níbẹ̀. Gbogbo wa la rí itú tí Gabriel Afọláyan àti Ìrèwọlé Ọláníyan pọ̀ nínú Dẹ́rìn Fasọ̀s Live apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Dẹ́rìn Fasọ̀s Live apá kìíní, ẹ sáré lọ báyìí kí ẹ lọ sí orí Ìrèwọlé Ọláníyan TV lórí YouTube yìí kí ẹ sáré lọ wo apá kìíní. Ẹ wá kẹ́ tó wá lọ ẹ kọ́kọ́ tẹ subscribe button bí gẹ́gẹ́ bí mo ṣe sọ níbí báyìí kí ẹ dẹ̀ kọ́mẹ̀ntì Dẹ́rìn Fasọ̀s Live 2. Dẹ́rìn Fasọ̀s Live jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo ẹ̀dá wò nílé ayé. Ẹ mọ̀ pé Ìrèwọlé Ọláníyan kò ní ṣe sinimá tí ò ní ìtumọ̀ tí ò ní kìmí nínú. Gabriel Afọláyan náà pitú bẹ́ẹ̀ ni Túndé Adéríoyè. Dẹ́rìn Fasọ̀s Live jẹ́ sinimá tí ó kọ́ obìnrin àti ọkùnrin ní ọgbọ́n tí ó kọ́ wa wípé ìyá mi ṣe nǹkan báyìí èmi náà fẹ́ ṣe àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ bí wọ́n máa fi bú mi kíní kan ó kọ́ wa ní oríṣiríṣi. Dẹ́rìn Fasọ̀s Live jẹ́ sinimá tí kò yẹ kí èèyàn má wò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ó ti ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ fún ẹ̀yin tẹ́ tí expect torí ó ti pẹ́. Ẹ click lórí subscribe button bí báyìí sẹ̀ kẹ́ ẹ wá kọ Dẹ́rìn Fasọ̀s Live 2 ká lè tètè sọ mú déètì tí wọ́n máa drop Dẹ́rìn Fasọ̀s Live apá kejì wa. Torí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ lórí láàrin Gabriel Afọláyan àti Ìrèwọlé Ọláníyan tí ó ṣe ìyàwó rẹ̀, ẹ̀yin náà rí pé sinimá tí ó yẹ kí ẹ̀dá ká wò ká pe ọmọ ìyá àti gbogbo kẹ́dà ká jókòó kán wò ó kọ́ wa ní ọgbọ́n tó pọ̀ gan. Fún ìwọ tó bá ti wo apá kìíní sẹ̀ ó yá sáré lọ sórí Ìrèwọlé Ọláníyan TV kí o lọ wo apá kìíní kó o bá lè padà kó tó lọ o lè subscribe báyìí sí orí channel yìí tó a lè tètè mú ìgbà tó máa drop part 2 wá fún yín. Ẹ ṣé ẹ má gbàgbé o láti tẹ subscribe button kẹ́ ẹ dẹ̀ kọ́mẹ̀ntì kẹ́ ẹ like kẹ́ ẹ dẹ̀ kọ́mẹ̀ntì part 2. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi o. A mú update kan wá fún yín tó jẹ́ pé gbogbo yín lè ti retí ẹ̀ pé Dẹ́rìn Fasọ̀s Live apá kejì ìjọ wo ló máa jáde. Fún ẹ̀yin tí ẹ bá ti expect tí ó ti wà lójú yín ti wà lọ́nà pé kí Dẹ́rìn Fasọ̀s Like apá kejì kó ti jáde. Kẹ́ ẹ wo itú tí Ìrèwọlé Ọláníyan ṣe àti Gabriel Afọláyan tí wọ́n dánwò nínú apá kejì. Ẹ sáré click lórí subscribe button yìí kẹ́ ẹ dẹ̀ kọ́mẹ̀ntì Dẹ́rìn Fasọ̀s Live expecting Dẹ́rìn Fasọ̀s Live. Ẹ ṣáà ti kọ́ ẹ click lórí subscribe button kẹ́ ẹ dẹ̀ tẹ Dẹ́rìn Fasọ̀s Live 2 àbí kẹ́ ẹ kọ part 2 sínú comment section níbẹ̀. Gbogbo wa la rí itú tí Gabriel Afọláyan àti Ìrèwọlé Ọláníyan pọ̀ nínú Dẹ́rìn Fasọ̀s Live apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Dẹ́rìn Fasọ̀s Live apá kìíní, ẹ sáré lọ báyìí kí ẹ lọ sí orí Ìrèwọlé Ọláníyan TV lórí YouTube yìí kí ẹ sáré lọ wo apá kìíní. Ẹ wá kẹ́ tó wá lọ ẹ kọ́kọ́ tẹ subscribe button bí gẹ́gẹ́ bí mo ṣe sọ níbí báyìí kí ẹ dẹ̀ kọ́mẹ̀ntì Dẹ́rìn Fasọ̀s Live 2. Dẹ́rìn Fasọ̀s Live jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo ẹ̀dá wò nílé ayé. Ẹ mọ̀ pé Ìrèwọlé Ọláníyan kò ní ṣe sinimá tí ò ní ìtumọ̀ tí ò ní kìmí nínú. Gabriel Afọláyan náà pitú bẹ́ẹ̀ ni Túndé Adéríoyè. Dẹ́rìn Fasọ̀s Live jẹ́ sinimá tí ó kọ́ obìnrin àti ọkùnrin ní ọgbọ́n tí ó kọ́ wa wípé
ìyá mi ṣe nǹkan báyìí èmi náà fẹ́ ṣe é. Àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ pé wọ́n máa fi bú mi kíní kan, ó kọ́ wa ní oríṣiríṣi. Daring versus Life jẹ́ sinimá tí kò yẹ kí èèyàn má wò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó ti ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ fún ẹ̀yin tẹ́ tí ń expect torí ó ti pẹ́. Ẹ kílíkì lórí subscribe button bí báyìí sẹ̀, kẹ́ ẹ wá kọ Daring versus Life 2 ká lè tètè sọ mú déètì tí wọ́n máa drop Daring versus Life apá kejì wa. Torí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ lórí láàrin Gabriel Ọfáláyan àti Ìrèwọlé Ọláníyan tí ó ṣe ìyàwó rẹ̀, ẹ̀yin náà rí pé sinimá tí ó yẹ kí ẹ̀dá ká wò, ká pe ọmọ ìyá àti gbogbo kẹ́dà ká jókòó kán wò. Ó kọ́ wa ní ọgbọ́n tó pọ̀ gan. Fún ìwọ tó bá ti wo apá kìíní sẹ̀, ó yá sáré lọ sórí Ìrèwọlé Ọláníyan TV kí o lọ wo apá kìíní kó o bá lè padà kó tó lọ o lè subscribe báyìí sí orí channel yìí tó a lè tètè mú ìgbà tó máa drop part 2 wá fún yín. Ẹ ṣé, ẹ má gbàgbé o láti tẹ subscribe button, kẹ́ ẹ dẹ̀ kọ́mẹ̀ntì, kẹ́ ẹ like, kẹ́ ẹ dẹ̀ kọ́mẹ̀ntì part 2. Ẹ kú dédé àsìkò yìí kí tẹ́ bá ti ń gbọ́ mi o. Fún àwọn tí a ti ń retí Daring versus Life apá kejì ti pẹ́. Daring versus Life, ẹ ṣáà má bínú. Òṣèrébìnrin yín náà ó ti jáde, ó ti wá bẹ̀bẹ̀ wò pé kí ẹ jọ̀ọ́, ẹ má bínú fún pé iṣẹ́ náà lè jáde ní ọjọ́ tí a dá mọ́. Ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ bá tètè fẹ́ mọ ìjọ́ tó máa jáde, ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, kí ẹ like, kí ẹ dẹ̀ comment, drop it. Ẹ comment Daring versus Life, drop it. Or kẹ́ ẹ comment ohun tí ó ń dùn yín lọ́kàn lórí sinimá náà tí wọ́n fi tí drop ẹ̀. Ẹ má gbàgbé láti subscribe kí ẹ máa share fọ́nrán yìí fún àwọn tí ó mọ̀ tẹ́lẹ̀ pé wọ́n ti postpone á dẹ̀ ti mú déètì mi fún sinimá Daring versus Life apá kejì. Torí ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín. Daring versus Life sinimá yìí náà mọ̀ pé sinimá tí ó lékè ká ni. Sinimá tó ní Ìrèwọlé Ọláníyan ló gbé jáde sí orí YouTube channel ẹ̀. Gbogbo wa pátápátá àní ṣìrìn, àní ṣìjẹ, àní lágbára Ọlọ́run lénìí, ire á jẹ́ tiwa, owó á jẹ́ tiwa. Owó tá a máa fi máa rí ra dátà láti wo sinimá yìí lórí YouTube, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ wa. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, ẹ comment, kẹ́ ẹ dẹ̀ share fún gbogbo èèyàn. Lẹ́ẹ̀kan tí mo ti sọ sí, ẹ subscribe báyìí kẹ́ ẹ lè tètè mọ ìgbà tí wọ́n máa drop ẹ̀ ní o. Ẹ like, ẹ comment, kẹ́ ẹ dẹ̀ share fún àwọn tí wọ́n bá ti mọ̀. Sinimá Daring versus Life ó ń bọ̀ lè jáde dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Torí tí ó bá máa jáde kí ó lè má ba gbogbo wa ní àbúkalẹ̀ tí mọ déètì tí. Torí a ti sọ tẹ́lẹ̀ pé a fẹ́ mú kinní náà wá ní ọjọ́ tí a dá. Àwọn due to àwọn nǹkan kan ni ó jẹ́ kí a gbìyànjú láti pè síwájú sí. Ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín. Ẹ̀bẹ̀ ni a máa bẹ̀ yín. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti ṣe ń bẹ̀ yín, ẹ ṣáà jọ̀ọ́, ẹ bá wọn subscribe sórí channel yìí, ẹ like, ẹ comment, kẹ́ ẹ dẹ̀ share fún àwọn tí wọ́n bá mọ̀ pé wọ́n ti postpone Daring versus Life. Ẹ jẹ́ ká chip in díẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ nínú Daring versus Life. Gbogbo yín náà lè fẹ́ràn òṣèrébìnrin Ìrèwọlé Ọláníyan. Ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò ní nítumọ̀. Torí ẹ̀ náà lè ṣe máa bá wa jọ, ẹ máa bá wa ní sùúrù fún pé ó fẹ́ drop part 2 Daring versus Life láìpẹ́. Láìpẹ́ ó máa tó drop sinimá náà tí ó dẹ̀ máa wà ní àgbéléwò lórí YouTube fún gbogbo wa láti wò. Daring versus Life jẹ́ sinimá tí ó kọ́ òbí
àti alágbàtọ́ àti gbogbo ọkùnrin àti obìnrin lọ́gbọ́n. Ṣé bẹ́ẹ̀ rí Gabriel Afọláyan, a fool at 40, àti past 40 gan, tí ò lọ́pọlọ. Ó ṣe títí tó ti jí ọmọ gbé o. Báwo náà ṣe fẹ́ ṣe? Èyí tó sọ pé òun fẹ́ máa bímọ kiri náà, ẹ̀rí nǹkan tójú rẹ̀ rí. Ṣé bí ohun tó bá wùyàn lèèyàn kéèyàn ṣe? Torí ìyá ẹ̀ ṣe nǹkan báyìí, òun náà wà ló fẹ́ ṣe. Kádàrá ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Bàbá dẹ̀ ṣe kọ kádàrá èèyàn béèyàn ṣe máa rìn lèèyàn ṣe máa rìn. Daring versus Life jẹ́ sinimá tí ó jẹ́ kí lọ́mọdé lágbà wò. Fún ẹ̀yin tí ẹ bá tí ì wo Daring versus Life, ẹ sáré lọ sí Erewọlé Ọláníyan TV kẹ́ lọ wo Daring versus Life apá kìíní kí apá kejì tó dé. Apá kejì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ o. Daring versus Life sinimá tí ó nítumọ̀ ni. So Daring versus Life jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wá wò. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Daring versus Life, ẹ jẹ́ kí a tún tètè lọ sórí Erewọlé Ọláníyan TV ká lọ wo Daring versus Life apá kìíní. Ká wá subscribe síbí báyìí ká lè tètè fún yín ní update ìjọ tí wọ́n máa drop Daring versus Life apá kejì, gẹ́gẹ́ bá a ṣe fún yín ní update pé kí ẹ má bínú pé a postpone 2 torí àwọn oríṣiríṣi nǹkan tí a ní láti ṣe fún ìgbádùn tiyín náà ni. Ẹ má gbàgbé subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like, kẹ́ dẹ̀ share. Mo fi mú dá yín lójú pé ìgbàtígbà tí Daring versus Life apá kejì bá máa jáde, ẹ ní bínú pé ó ṣe pẹ́ kó tó jáde torí pé fún ìgbádùn tiyín náà ni àwa náà wà fún. Ṣó ti yé yín? Ẹ bá wa subscribe sórí channel yìí, kẹ́ comment. Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ bá ti ń gbọ́ mi o. Fún àwọn tí a ti ń retí Daring versus Life apá kejì ti pẹ́. Daring versus Life, ẹ ṣáà má bínú. Òṣèrébìnrin náà ó ti jáde, ó ti wá bẹ̀bẹ̀ wò pé kí ẹ jọ̀ọ́, ẹ má bínú fún pé iṣẹ́ náà lè jáde ní ọjọ́ tí a dá mọ́. Ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ bá tètè fẹ́ mọ ìjọ tó máa jáde, ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, kí ẹ like, kí ẹ dẹ̀ comment, drop it. Ẹ comment Daring versus Life, drop it. Or kẹ́ comment ohun tí ó ní ìlẹ́kùn lórí sinimá náà tí wọ́n fi tí drop ẹ̀. Ẹ má gbàgbé láti subscribe kí ẹ máa share fọ́nrán yìí fún àwọn tí ó mọ̀ tẹ́lẹ̀ pé wọ́n ti postpone á dẹ̀ ti mú date mi fún sinimá Daring versus Life apá kejì. Torí ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín. Daring versus Life sinimá yìí náà mọ̀ pé sinimá tí ó lékè ká ni. Sinimá tó ní Erewọlé Ọláníyan ló gbé jáde sí orí YouTube channel ẹ̀. Gbogbo wa pátápátá àní ṣìrìn, àní ṣìjẹ, lágbára Ọlọ́run lénìí, ire á jẹ́ tiwa, owó á jẹ́ tiwa. Owó tá a máa fi máa rí ra dátà láti wo sinimá yìí lórí YouTube, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ wa. Ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ like, ẹ comment, kẹ́ dẹ̀ share fún gbogbo èèyàn. Lẹ́ẹ̀kan tí mo ti sọ sí, ẹ subscribe báyìí kí ẹ lè tètè mọ ìgbà tí wọ́n máa drop ẹ̀ ní o. Ẹ like, ẹ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọ́n bá ti mọ̀. Sinimá Daring versus Life ó ń bọ̀ jáde dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Torí tí ó bá máa jáde kí ó lè má bá gbogbo wa ní àbúkalẹ̀ tí mọ déètì tí. Torí a ti sọ tẹ́lẹ̀ pé a fẹ́ mú kinní náà wá ní ọjọ́ tí a dá. Àmọ́ due to àwọn nǹkan kan ni ó jẹ́ kí a gbìyànjú láti pé síwájú sí. Ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín. Ẹ̀bẹ̀ ni a máa bẹ̀ yín.
ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti ṣe ń bẹ̀ yín, ẹ ṣáà jọ̀ọ́ ẹ bá wọn subscribe sórí channel yìí, ẹ like, ẹ comment, kẹ́ ẹ dẹ̀ share fún àwọn tí wọ́n bá mọ̀ pé wọ́n ti postpone Dare vs Live. Ẹ jẹ́ ká chip in díẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ nínú Dare vs Live. Gbogbo yín náà lè fẹ́ràn òṣèrébìnrin Ìrèwọlé Ọláníyan. Ẹ mọ̀ pé kò ní ṣe ṣe wọ́n tí ò ní nítumọ̀, torí ẹ̀ náà lè ṣe máa bá wa jọ ẹ máa bá wa ní sùúrù fún pé ó fẹ́ drop part 2 Dare vs Live láìpẹ́ ó máa tó drop sinimá náà tí ó dẹ̀ máa wà ní àgbéléwò lórí YouTube fún gbogbo wa láti wò. Dare vs Live jẹ́ sinimá tí ó kọ́ òbí àti alágbàtọ́ àti gbogbo ọkùnrin àtobìnrin lọ́gbọ́n. Ṣé bẹ́ẹ̀ rí Gabriel Afọláyan, a fool at 40, àti past 40 gan tí ò lọ́pọlọ. Ó ṣe títí tó ti jí ọmọ gbé o. Báwo náà ṣe fẹ́ ṣe? Èyí tó sọ pé òun fẹ́ máa bímọ kiri náà, ẹ̀rí nǹkan tó ju rẹ̀ rí. Ṣé bí ohun tó bá wùyàn lèèyàn kéèyàn ṣe, torí ìyá ẹ̀ ṣe nǹkan báyìí, òun náà wà ló fẹ́ ṣe. Kádàrá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Bàbá dẹ̀ ṣe kọ kádàrá èèyàn béèyàn ṣe máa rìn lèèyàn ṣe máa rìn. Dare vs Live jẹ́ sinimá tí ó jẹ́ kí lọ́mọdé lágbà wò. Fún ẹ̀yin tí ẹ bá tí wò Dare vs Live, ẹ sáré lọ sí Ìrèwọlé Ọláníyan TV kẹ́ ẹ lọ wò Dare vs Live apá kìíní kí apá kejì tó dé. Apá kejì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ o. Dare vs Live sinimá tí ó nítumọ̀ ni. So Dare vs Live jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wá wò. Fún ẹ̀yin tí ẹ bá ti wò Dare vs Live, ẹ jẹ́ kí a tún tètè lọ sórí Ìrèwọlé Ọláníyan TV ká lọ wo Dare vs Live apá kìíní. Ká wá subscribe síbí báyìí ká lè tètè fún yín ní update ìjọ tí wọ́n máa drop Dare vs Live apá kejì, gẹ́gẹ́ bá a ṣe fún yín ní update pé kí ẹ má bínú pé a postpone 2 torí àwọn oríṣiríṣi nǹkan tí a ní láti ṣe fún ìgbádùn tiyín náà ni. Ẹ má gbàgbé subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like, kẹ́ ẹ dẹ̀ share. Mo fi mú dá yín lójú pé ìgbàtígbà tí Dare vs Live apá kejì bá máa jáde, ẹ ní bínú pé ó ṣe pẹ́ kó tó jáde, torí pé fún ìgbádùn tiyín náà ni àwa náà wà fún. Ṣó ti yé yín?